ìwọ bàtà ujó ìjà ayábàjó. Ìwọ bàtà ujó ìjà ayábàjó. Bọ́bà tòlú ilé adólímẹ̀ ìṣùwà. Ọgọ́rin ọdún ìṣirẹ́mọdé o. Ìní. Ìwọ bàtà ujó ìjà ayábàjó. Alhaji Chief Mohammad Kayode Owolabi Lishuali tòní o. Ìwọ bàtà ujó ìjà ayábàjó. Bọ́bà tòlú ilé adólímẹ̀ ìṣùwà. Ọgọ́rin ọdún ìṣirẹ́mọdé o. Mi kó ojú ọ̀nì bákan ti rọ́dún alihamdulilayi líkọ́ ní ṣe. Láti kékeré títí dàgbàlagbà orí ọ̀fẹ́ aláwù ní. Sátì àlókè ọmọ tẹ́ ọgbọ̀gbẹ́ o. Ìwọ bàtà ujó ìjà ayábàjó. Bọ́bà tòlú ilé adólímẹ̀ ìṣùwà. Ọgọ́rin ọdún ìṣirẹ́mọdé o. Alihamdulilayi fọ́níṣẹ́ ńlá o. Ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Bójú ẹni bá ti rọdún nínú ayé mi. Káfọ́ ọpẹ́ fún sátì àlókè bébí ló tán. Alhaji Chief Mohammad Kayode Owolabi. Òní yìí gangan ìlọ́gbọ́gọ́rin ọdún tó kọ́ bómi ayé. Ọjọ́ ayọ̀ ìlò níjà o. The Bọ́bà Tòlú of ADO-EKITI. Kò mọ̀ nídọ̀jọ́ ìbànújẹ́ fún ọ lórúkọ lọ́rùn ọba. Èmi ò dédé wá o, n ò dédé bọ́ sí gbàgede. Àwọn àbúrò rẹ ni wọ́n rán mi wá bí. Wọ́n ní kí n wá bá àwọn kí ó lórí ẹbí. Wọ́n ní aṣíwájú ẹbí Owolabi. Wọ́n ní kí n bá àwọn dúpẹ́ gidigidi fún ìrànlọ́wọ́ tó ṣe fún gbogbo àbúrò rẹ. Wọ́n ní àtọmọ ìyá àtọmọ bàbá pátápátá ló kó mọ́ra tó sì tún fà wọ́n lọ́wọ́ gòkè láti ṣe rere nínú ayé bí. Wọ́n ní gbogbo iṣẹ́ rere rẹ tó ṣe nílé bàbá rẹ ń fọhùn nínú ayé àwọn àbúrò rẹ gbogbo. Wọ́n ní kí ikú tó yáwọ́ kó má ṣe gbà ọ́ lọ́wọ́ àwọn lórúkọ lọ́rùn ọba. Mr. Gbenga Owolabi, Mr. Ọlálékan Owolabi, Miss Yemisi Owolabi àti Mr. Rasaki Ọládèjì Owolabi. Àwọn ni wọ́n ní ìwà mọ̀ kí á ní gbèjègbèjọ. Wọ́n nítorí bó ti dára nílé wọn ló tún wù yìí láwùjọ. Aṣọ iyì rẹ ò mọ̀ ní fàyà lórúkọ lọ́rùn ọba. Ọjọ́ ogbó rẹ̀ nìyí. Kọ̀mọ̀ nídìí rédèrèdè láṣà àdáni wáyé. Adé orí Chief Mrs. Wúrà Ọlá Owolabi. Ọmọ wọn lọ́ra Èkìtì. Ọmọ ọlọ́ra àrìjúrú gbá. Àrìjúrú lọ́ra mo yògiri sápò. Dákun wọ́n fi gègé lọ́rọ̀ ẹnu mi. Bọ́bà Tòlú ilé Adó mọ́ gbọ́ bí mo ti ń wí o. Ilé ńlọba wà kówó dé. Ẹ̀yìnkùlé ńlọba wà kọ́wọ́ dẹ́dẹ́. Yàrá ńlọba wà kọ́wọ́ kankan lé. Torí ìrẹ̀lẹ̀ bí alámọ̀ kẹ́fì ń perí rẹ̀. Àwọn àbúrò rẹ̀ lọ́rọ̀ mi wá bí. Èmi fẹ́ gbéra kankan o, mo fẹ́rẹ̀ lé àwọn bàbá rẹ̀. Agboolé Ìdẹmọ àti Òjìdó. L'Adó-Èkìtì níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀. Ọmọ bàbá Bello Owolabi. Táwọn ènìyàn túmọ̀ sí aṣọre máṣíkà. Òbírèlé bàbá tó bí ọlọ́mọ ó ti yá kí n bá ọ délé. Ìwé alẹ́ mi ò ojúlé aláyé ire. Ìwé alẹ́ mi ojúlé Adó. Ìmọ̀wé alẹ́ mi ò ojúlé aláyé ire. Ìwé alẹ́ mi ojúlé Adó. Kúlé Bọ́bà Tòlú Adó lágbè ibú o jàre. Ìwé alẹ́ mi
tètè iná lọ́rẹ̀ ìjọ ọmọ ògbógbó onírò orúlé kádó sí Ọ̀yọ́ lóra ọmọ olójìdó àbọ̀ àsùn ọmọ eruku tẹ́mútẹ́mú gbòjìdó ọmọ olójú àrèbánijàkẹ́ ìkọ́ni lọ́mínú ọmọ agbọ́tún léríṣẹ́ mi júnù òkè odò ọmọ aṣíoro sunwọ̀n òkìmẹ̀ fún ọmọ alágbá ọmọ olójìdó àkàtì òkè oyígbìrì sódò odò àtàkùbọ̀sà ẹgbẹrẹ bí omi ọ̀ọ́nì kẹ́yìnlẹ́kì yìí ti ojú tó yí ẹni koríko ìbẹ̀bẹ̀ àmójú rọ̀hún ó mójú ọmọgbẹ́ náà bíi kìrìkìrì orí kan lọ́rọ̀ sí rí òpòròpòrò ugbó Olójìdó mú wọn jóbi mẹ́mọ̀wó òpòròpòrò ní obì ní mẹ́yìn pé igige ìlúgbò olódò òkè èrùjòkó ọ̀pẹ̀kẹ̀ ìlúgbò olódò òkè èrùjòkó lẹ̀ àdó òkè jìgbò ìrọ̀ tọmọtọmọ ó tún nílé ìyá rẹ̀ ọmọ madam arúlé ọlá Owolabi ọmọ àtẹwọ́gboyè ni wọ́n pò kí ilé ọlọ́kọ̀ tó wà ọ́ wáyé ọmọ wa ọmọ ẹkùn láòfin ọmọ káwo kábíyèsí ọmọ àgbógbómọjà ògbómọ ní burúkú orí ológo ṣe àgbàrá finida erúkùkù abáṣọpìn nípínní ọmọ ọlọ́jà kan tètè iná kan sí iná tọba ọmọ olórí aládé eléhùnkù Èkìtì ọmọ ẹkùn tán ní Kẹrẹ̀mú ọmọ olùkọ́ ogun Ìjìgbò kẹ́hìnmí jàrá ni wọ́n pò kí ilé ìyá rẹ̀ ọmọ ewé òtù ọmọ òróró òjò ọ̀rìjọ́kè wí bá ti yóò tù ìlà ọ̀rọ̀ tù ìlà túgbótùjù akẹ́rìrì lọ́àkún ọmọ ọ̀bẹ ni mọ́tà mọ́mọ́ ráwọn níyan kọ́nu kẹ́yìn ráhùn ó dà kọ́ mẹ́rún bọ́tà róróróróróróróró ọmọ káwó ọmọ uyì ọmọ òtàṣẹ nínú tagbélé kejì lérí kéèké kọ́dà kéèyípa ayípọ̀ ọmọ ẹranko bèbí nílé tẹ̀yìn ni àṣeyí ṣàmọ́dún lórúkọ lọ́rùn ọba Alhaji Chief Mohammad Kayode Owolabi bọ́bà tòlú ti ADO-EKITI lórúkọ lọ́rùn ọba àláfíà pípé ló fi ìlú ọjọ́ ogbó kò wá sí bó ti pẹ́ láyé.